ẹ̀yin tèmi mo kí yẹn káàbọ̀ yẹn sórí YouTube channel yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bíi láti máa ń sọ nípa àwọn sinimá àti nípa àwọn òṣèré tíátà lóríṣiríṣi tára fẹ́ sọ lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wọ́n ìyẹn sí Ọba Generation ìyẹn ní ayé ìgbà kan ìyẹn Austin Emmanuel mo fẹ́ sọ àwọn kan ìyẹn nípa ti Austin Emmanuel tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan wọn ò mọ ìyẹn nípa Austin Emmanuel tẹ́yìn ò bá mọ̀ Austin Emmanuel agbègbè kan ìyẹn ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bá ṣe rí kà ní onínú àwọn àkọọ́lẹ̀ níbẹ̀ ló ti gbé dàgbà kó ló di pé wá sí ìyẹn agbègbè Agége ìyẹn ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé wọ́n lò náà forí la oríṣiríṣi dáadáa kó ló di pé ó wá wọ ìyẹn nípa sinimá lọ. Bí ohun tí mo fẹ́ sọ Austin Emmanuel jẹ́ ọ̀pọ̀ tẹ́ pé láyé ìgbà kan ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n fẹ́ associate ìyẹn mọ́ Austin Emmanuel nítorí pé kíni òun gangan òun ni ọmọ tí wọ́n sọ ìyẹn ní àkókò ọ̀hún. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ní òmò wípé production manager ni Austin Emmanuel kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kó tó wá di pé òun náà bẹ̀rẹ̀ sí art kó tó wá di pé lẹ́yìn rẹ̀yìn ó dìyàn tó ń direct sinimá tó náà tún gbé sinimá jáde ìyẹn lóríṣiríṣi. Austin Emmanuel gbogbo wa la mọ Àjíkìjàgà ẹ mọ̀ bàbá yẹn gẹ́gẹ́ bá ṣe rí ka wọn ní Àjíkìjàgà ló gbé Austin Emmanuel yẹn wọ inú iṣẹ́ ìyẹn tíátà tó sì jẹ́ pé Ọlọ́run fún Austin Emmanuel ṣe ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé lẹ́yìn rẹ̀yìn nígbà kan àmọ̀kọ́ tó ló ṣẹlẹ̀ ìyẹn láàrin Austin Emmanuel àti olólùfẹ́ wọn ìyẹn ń gbà wọ́n ó ṣàyè yín tó di pé ó dọ̀rọ̀ ìjà kò dọ̀rọ̀ ìjà tó di pé ọ̀rọ̀ mákẹ́tà tí wọ́n ní wọn ò fẹ́ kí wọ́n lo Austin Emmanuel mọ́ ìyẹn nínú sinimá ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ náà pé láwùjọ tá a wáyé èèyàn tó bá lówó bá sì lè promote náà á gbé sí YouTube channel ó ti jẹ lọ sinimá ẹ̀ ó máa gbé jáde nìyẹn nínú ìjẹ́ ní apá abẹ Austin Emmanuel a mọ̀ pé òun àti Jùmọ̀kẹ́ Ikúdàísí náà ọjọ́ fẹ́ra wọn tó ń sì bímọ fúnra wọn ṣùgbọ́n àwámọ̀ náà bóyá àwọn kan náà wà torí bá ṣe ń gbọ́ wọn ní bí àkínṣe obìnrin kan ló bímọ fún Austin Emmanuel ẹ̀rí pé ẹni mẹ́ta náà òun àti Aisha wọn jọba ara wọn pò mo dó ẹmí ò dó ẹmọ owó tó ń ṣẹlẹ̀ ìyẹn láìpẹ́ gẹ́gẹ́ bí tó ń sọ tó dé pé gbogbo ẹ̀ ṣáàdìyàn pọ̀nyán rè ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé èèyàn tó bá lè ní ẹ̀jẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ká ṣe dáadáa o nítorí pé kíni kò sí èèyàn tó mọ̀ la lóòótọ́ àwọn àti ìtẹ̀lẹ̀dì icon náà fẹ́rẹ̀ pé àárín wọn kò mọ́ ìgbà tóun náà rí ìtẹ̀lẹ̀dì icon lóòótọ́ náà ti kópa náà sinimá ṣùgbọ́n kò tí ì rí tó Austin Emmanuel ṣùgbọ́n adúpẹ́rọ náà lọ́wọ́ tàwa a lè sọ pé Austin Emmanuel ó ṣe bẹ́ẹ̀ ó ti padà torí pé òun náà ti ń ṣe àwọn sinimá kọ̀ọ̀kan tó sì jẹ́ pé mò ń rí tí mo sì wò wọ́n mo sì mọ̀ pé ó dàbẹ̀ ni pé lóòótọ́ Ọba Generation ó ti padà ìyẹn sí sinimá tó bá fẹ́ wo àwọn sinimá Austin Emmanuel ẹ lọ sórí YouTube channel ìyẹn ti Austin Emmanuel ẹ máa láwọn rí àwọn sinimá lóríṣiríṣi tó jẹ́ pé ó rẹ̀ṣẹ̀ gbé jáde ìyẹn ní ẹnu ìjọba ẹ̀ta ẹ̀ tó bá sì lọ tẹ́pẹ́ fẹ́ mọ̀ ìyẹn nípa ti Austin Emmanuel náà ẹ kọ́mẹ́ntì ẹ̀ ìyẹn sí abẹ́ comment section bó ṣe tán láti sọ fún yín bóyá next video mi ní àbí ká tó lọ wádìí ká sọ fún yín ẹ má gbàgbé ẹ subscribe ẹ share ẹ likes ká share